káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí, bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́. Àwa láò máa wá, ẹ̀yin náà láò máa rí o. Ikú báyìí kò ní wá gbéṣe o. Ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ṣe rí lórí ọ̀rọ̀ Aláàfin kò ṣe Aláàfin, Ọọ̀ni kò ṣe Ọọ̀ni, ìjà yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ o. Kò tí ì sáré dájú wípé bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ wọn ò yéé dá ẹnu. Ṣùgbọ́n ìbéèrè tèmi rèé o, ẹ wò ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débẹ̀ náà. Aláàfin Ọ̀yọ́ wọ́n mà ti sọ̀rọ̀, wọ́n sọ̀fọ̀ ó tó gẹ́ alùbàtà kan èédárin, kí ló dé? Ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ bó ṣe lọ. Wọ́n ní ṣaláàfin Ọ̀yọ́ nìkan ni Aláàfin Ọ̀yọ́ ó tó gẹ́. Kábíyèsí ti yarí o, kódà wọ́n ti fọgbá yánga lórí ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ àti ọba Ọ̀nìrìṣà Oyè, ìyẹn ọba Adé Ògúnwùsì àti ọba wa Abímbọ́lá Ọ̀wọ́adé. Ẹ jọ̀ọ́ ìbéèrè tèmi nìyí, ṣebí ọba kan ló gbéṣẹ̀ ní ti Aláàfin, ìyẹn ọba Lámídì ikú bàbá yèyé. Ọmọ òfò ọmọ àdánù, ọmọ tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ gbédè nígbà ayé wọn. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n ká má sọ pé ṣé wọ́n gba yẹ̀yẹ́ báyìí tó ṣe bí ọ̀rọ̀ ẹ mọ̀ bí ní mi sọ pé Aláàfin gba yẹ̀yẹ́ o, ṣùgbọ́n ṣé ọ̀rọ̀ yẹn pọ̀ tó yìí? Ẹ má gbàgbé pé àwọn oríṣiríṣi ọba mi ṣì wà ń tòsí bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ aláwọn ọba fìdítì náà o, àbí o, àbí bẹ́ẹ̀ kọ́? Ó ṣe wá jẹ́ wípé tìsìn yìí ó fẹ́ lẹ́tí kẹ́ Aláàfin gbogbo èyí tí wọ́n ti fi jóyè yìí, mi ò rò bó ti tó ọdún lọ bẹ́ẹ̀ yẹn. Ó ṣe jẹ́ wípé díẹ̀ láti ń gbọ́ tó ń fa ọba wa lọ́tùn lósì. Ẹ tí ẹ jẹ́ kí kábíyèsí gan kó fẹ̀lẹ̀ jókòó sórí ipò, àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n ẹ jẹ́ á sòótọ́ o, gẹ́gẹ́ bí ìtàn ìṣẹ̀bálẹ̀ Yorùbá, Aláàfin Ọ̀yọ́ ni mo gbọ́, mi ò gbá Aláàfin ilẹ̀ Yorùbá, tó túmọ̀ sí wípé ọba ibìkan olóyè ìlú ibòmíì ni, àti wípé olórí ẹgbẹ́ ibìkan ọmọ ẹgbẹ́ ni ní ìlú ibòmíì. Ṣé ó ti yé yín báyẹn? Kí wá lóde tá a lè fi ọ̀wọ̀ fún ara wa? Ẹ máa bá mi lọ o. Ó ṣe jẹ́ pé àwa Yorùbá ni main problem. No, let's be sincere. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fúnra wa. Ó ṣe jẹ́ àwa Yorùbá ni main problem. Ẹ̀yin fi ọjọ́ kan gbọ́ pé kí àwọn Fúlàní, àwọn Sókótó, àwọn Haúsá kí wọ́n dúró lé Sultan wọn lórí anyhow. Ẹ̀yin fọjọ́ kan gbọ́ pé ọba ilẹ̀ Haúsá kan ṣe mistake yíjú sí ọba Sultan Sókótó, bó ti pa àbí kó tiẹ̀ ṣe mistake sọ̀rọ̀ bí Sultan Sókótó ṣe dá, bí ò ṣe dá, ìyálàyà ẹnu wọn kan kò jẹ́ jáde láti ẹnu wọn. Kí wá ló wá ṣe àwa Yorùbá yìí? Ìbéèrè mi nìyẹn o. Kí ló ṣe àwa Yorùbá tó fi jẹ́ wípé àwa sọ̀rọ̀ àwa di talk of the town? Gbogbo àwọn ọba ilẹ̀ Sókótó gan wọ́n ti mọ ibi tí àwọn dé, wọ́n ti mọ ìwọ̀n wọn. Kò sí pé bóyá eléyìí forí gbá eléyìí àwa ń jàjà èmi ò dù ẹ́, ìwọ ò dù mí. Ó ṣe wá jẹ́ pé ìjà yẹn là ń jà ṣáá. Kí ló dé? Ẹ jọ̀ọ́ ìbéèrè tèmi náà tún rèé o. Nígbà tá à ń pariwo à ń jàjà tí ò yẹ kó necessary, Fúlàní dẹ̀kẹ́ ń gbalẹ̀ wa lọ, kò sí nǹkan tẹ́ ẹ rí ṣe sí. Àgàgà ẹ̀yin ọba, ẹ wo a kò gbọ́dọ̀ sọ̀rọ̀ sórí adé ni. Fúlàní ń pa wá nípa ìpọnápọ̀ṣù, kò sí nǹkan kan báyìí tẹ́ ẹ rí ṣe sí. Ìjà àgbà méjì lẹ̀ ń jà. Ìlọrin lẹ̀ bíbẹ̀ ẹ má gbàgbé o, ìpè Fúlàní ti gba Ìlọrin. Ẹ jọ̀ọ́ kí lẹ rí ṣe sí? Ẹ ò rí kankan ṣe sí. Aláàfin Ọ̀yọ́ gan bẹ́ẹ̀ kí ló dé tí ọ̀ ṣe kíni? Wọn ò rí kankan ṣe sí gbogbo agbègbè ibẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ lè na ẹnu, ẹ lè ganu sí bí àṣà Yorùbá. Ẹ wò, ẹ lè pa àṣẹ wípé kí wọ́n má ṣe ìkankan, kí wọ́n má fi èèyàn kan joyè. Kí ló dé tá a pàṣẹ fún pé kí a dá àwọn Fúlàní dúró? Àwa bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn tí ò necessary, àwa bẹ̀rẹ̀ sí ní mú tàn tí ò tiẹ̀ ṣe gbọ́ sétí. Bẹ́ẹ̀ náà lẹ́rìn Aláàfin ló ń dé Olúbàdàn, Aláàfin ló ṣe lé, Aláàfin lélẹ̀, Ọọ̀ni ló ṣe. Kí ni ti gbogbo wa? Ṣé ìyẹn ló kàn? Ṣé ìyẹn ló kàn? À ń sọ pé kẹ́ ẹ jẹ́ á dìde ká bọ́ ká gbára wa. Ẹ̀yin rí kí àwọn Haúsá máa bára wọn jà báyìí, ṣé ẹ rí kí àwọn Fúlàní máa bára wọn jà ìjà ọ̀gá àwa Yorùbá yìí náà ni?
àwa Yorùbá yìí náà ní kí ló dé ẹ jẹ́ á ronú ṣùgbọ́n ẹ má gbàgbé wípé adélé ayé la bá dé o kò sẹ́ni tó ru orí kò sẹ́ni tó gbé adé wá látọ̀run tó bá ń pèèyàn lórí adé orí adé kò ṣe pé bá ṣe bí lọ́ọ́ gbé adé lórí ẹ̀ o láyé bí kò ṣe wípé gbogbo wa wá pẹ̀lú orí wa náà ni kí wá ló dé tó fi jẹ́ pé àwa délé ayé tán àwa ní tó jẹ́ ká ní ipa rere àṣẹ ṣùgbọ́n ìbéèrè mi ni pé ẹ jọ ṣé Aláàfin ló lè wò sùsù tó sọ pé òun fún odidi ọba ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá làwọn náà olórí ọba ilẹ̀ Yorùbá ní 48 hours àbá ó dà pọ̀rọ̀ yẹn ti ń lọ fàáfà ẹ wo àgàgà gbogbo ẹ̀yin tó jẹ́ pé ká má sọ pé gbogbo ẹ̀yin agbèfọ́ba àbí gbogbo ẹ̀yin tó jẹ́ pé social media kìíní tó jẹ́ pé ọ̀dọ̀ ọba lẹ́wà jù ẹ dákun èyí tí ẹ̀yin náà ń dálẹ̀ pọ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ pé Yorùbá ó ní ọba tó sọ̀rọ̀ yìí ó yarí ó ní ẹ jẹ́ ká ja ìjà tí ò necessary bẹ́ẹ̀ nìkan tún jẹ́ pé Yorùbá pé òun ti sọ náà ẹ jẹ́ kí Aláàfin lọ sí Ìlọrin kó lọ claim Ìlọrin padà àbí lọ́wọ́ Fúlàní ẹ gbọ́ bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó wá pé kábíyèsí kẹ́ ẹ pẹ́ o ẹ kú làákàyè ẹ ti sòótọ́ ọ̀rọ̀ bàbá Ọọ̀ni Ṣàróyè ikú rò nípa yín ẹ bá wa máa fi ọgbọ́n tó lọ bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó wá pé ó tọ̀rọ̀ rèé ẹ jọ ta ló gbadé wá látọ̀run adélé ayé tán ni gbogbo wa bá dé o ṣó wá jẹ́ ká wá sọ adé náà di nǹkan míì ẹ wo bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá ó ní iṣẹ́ fẹ́ gbọ́ ẹ gbọ́rọ̀ làákàyè lẹ́nu àwọn ọba gidi míì ọ̀pọ̀lọpọ̀ ọba míì ká má sọ pé owó ló gbé wọn wọlé èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ẹ tún jẹ́ agbátẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá o wọ́n ní kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ èmi ìbákan ni pé kábíyèsí kí máìkì pẹ́ lẹ́nu mo dáṣì yín nìyẹn náà kábíyèsí ẹ ó dàgbà ẹ dògbò àlàáfíà àti ìbùkún Olúwa yóò wà pẹ̀lú yín nítorí wípé gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ní láti dá sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí kó tó di pé ó fẹ̀ ó kẹjú ju ń tà lérò lọ ẹ wọ ẹ̀yin àmẹ́yìn bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún onílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ wo ẹ bá wa bó kó lọ fà ẹ bá wa share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ o ẹjọ́ yà àwọn èèyàn lọ́tún lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ la fi sọ pé God bless Yorùbá nation Ọlọ́run àbùkù orílẹ̀-èdè mi o ẹ gbọ́ ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ Aláàfin of Ọ̀yọ́ ẹ dákun bàbá ẹ ṣe pẹ̀lẹ́ ó dàbọ̀.